A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àjálù burúkú ni ó wáyé lánàá ní ojú irin tí ó wà ní PWD ní ìlú Ìkẹjà, níbi tí ọkọ̀ bọ̀gìnì tí a mọ̀ sí BRT tí èrò iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó kún inú rẹ̀ ni a gbọ́ wípé ó jánà mọ́ ọkọ̀ ojú irin lẹ́nu tí èèyàn 6 sì jọlọ́run nípè. Ìṣẹ̀lẹ̀ yìí ni a gbọ́ wípé ó ṣẹlẹ̀ lówùúrọ̀ Ọjọ́bọ̀ nígbà tí awakọ̀ BRT ọ̀hún fi ìwà ń wara àti àìnísùúrù fi jánà mọ́ ọkọ̀ ojú irin tí ó wà lórí eré lẹ́nu. Èyí ló mú kí ọkọ̀ ojú irin náà gbé e hánu tí ó sì wá dé 100 ibùsọ̀ kí ó tó dúró. Àwọn alábòójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìlú Èkó, Lagos State Emergency Management Agency (LASEMA) àti iléeṣẹ́ awakọ̀ reluwé ti di ẹ̀bi ọ̀rọ̀ náà lu awakọ̀ BRT tí ó dẹ̀mí ènìyàn 6 légbodò nígbà tí àwọn 96 sì farapa. Akọ̀wé àgbà LASEMA, Dókítà Olúfẹ́mi Ọ̀kẹ́ Ọ̀sányìntólú, sọ fún akọ̀ròyìn wípé awakọ̀ BRT náà kọ etí ikún sí àfihàn ìdáhùn láti ọ̀dọ̀ òṣìṣẹ́ reluwé nítorí ó ń kánjú láti gba ojú irin náà kọjá. Bákan náà ni igbákejì olùdarí iléeṣẹ́ reluwé, Yakub Mahmood, náà fèsì wípé awakọ̀ BRT náà bá àwọn ọkọ̀ mìíràn lójúnà tí wọ́n ń dúró kí ó tó sá eré lọ kọlu ọkọ̀ ojú irin ọ̀hún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ elétò ìdìbò Independent National Electoral Commission (INEC) ti sọ wípé àwọn yóò pàrọwà fún ilé-ẹjọ́ lórí lílo káàdì ọlọ́jọ́ díẹ̀ tí a mọ̀ sí Temporary Voters Card (TVC) fún ìdìbò gbogboògbò tó ń bọ̀ lọ́nà. Lánàá òde yìí ni INEC rí ìwé àṣẹ gbà láti Ilé-ẹjọ́ Gíga Federal High Court ẹ̀ka ti Àbújá. Adájọ́ Obiora Egwuatu ló gbé ìdájọ́ náà kalẹ̀ látàrí ìpẹ̀jọ́ tí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà méjì pè fún lílo TVC dípò káàdì ọlọ́jọ́ gbọgbọrọ Permanent Voters Card tí a mọ̀ sí PVC. Adájọ́ tẹ̀síwájú, ó ní àrídájú wà wípé àwọn méjèèjì ọ̀hún fi orúkọ sílẹ̀ fún ètò ìdìbò, àlàyé wọn sì wà lórí ẹ̀rọ INEC. Obiora fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé kò sí àyè nínú ìwé òfin ilé wa tí ó sọ wípé PVC nìkan ni wọ́n gbọ́dọ̀ fi dìbò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ògbóǹtarìgì onímọ̀ nínú ọ̀rọ̀ àwùjọ àti ìṣúná owó, renowned public analyst and economist, Dókítà Charles Imole ti fajúro sí dídákẹ́ tí Ààrẹ Muhammadu Buhari àti Gómìnà Báǹkì Àgbà Godwin Emefiele dákẹ́ lórí ọ̀rọ̀ owó náírà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tí ilé-ẹjọ́ gíga ti pàṣẹ kí owó àtijọ́ àti titun di níná papọ̀ títí di ìparí ọdún yìí. Àkíyèsí yìí ń wáyé látàrí wàhálà àti ìdààmú tí àwọn ará ìlú túbọ̀ ń kojú nípasẹ̀ ọ̀wọ́ngógó náírà. Síwájú èyí ni a gbọ́ wípé àwọn ilé ìfowópamọ́ ń yọ̀ǹda owó àtijọ́ fún àwọn oníbàárà wọn, ṣùgbọ́n tí àwọn oníṣòwò kọ̀ jálẹ̀ láti gba owó ọ̀hún. Imole tẹ̀síwájú wípé irú pálapàla wo leléyìí? Ọrọ̀ ajé ilẹ̀ wa túbọ̀ ń polúkúrúmuṣu sí i ni pẹ̀lú bí Buhari àti Emefiele ṣe ṣẹnugbálágún lórí ọ̀rọ̀ náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post. Ìròyìn ilẹ̀ òkèèrè. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni a gbọ́ wípé ó jáláìsí tí ọ̀pọ̀ sì farapa níbi ìró ìbọn tó dún ní gbọ̀ngàn àwọn ajẹ́rìí Jehovah ní ìpínlẹ̀ Hamburg, àríwá ti orílẹ̀-èdè Jámánì. Ìwádìí fi hàn wípé ẹni tí ó yin ìbọn náà wà lára àwọn tí ó ti ṣaláìsí. Títí di àsìkò tí wọ́n ń kó ìròyìn yìí jọ, àwọn ọlọ́pàá kò lè ṣàlàyé ohun tí ó ṣe okùnfà ìṣẹ̀lẹ̀ náà, bẹ́ẹ̀ sì ni wọn kò lè sọ òǹkà àwọn tí ó ti gbẹ́mìí mì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.